NSC faraya lórí ọ̀rọ̀ Tinubu Saraalu, wọ́n ní ìyanṣẹ́lódì àwọn sì ń tẹ̀ síwájú. Ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ti fapájánù lórí ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá aráàlú sọ nípa ipò tí orílẹ̀‐èdè Nàìjíríà wà báyìí. Wọ́n ní ṣe lààrẹ Tinubu fi àwọn nǹkan tó ṣe kókó tó ṣe pàtàkì sílẹ̀ àti pé àwọn ọ̀rọ̀ tí kò kan aráàlú olómẹ́nulé nínú àtẹ̀jáde tí ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ Comrade Joel Ajaero fi síta lọ̀rọ̀ yìí ti jẹyọ. Ẹgbẹ́ náà sọ pé ọ̀rọ̀ ààrẹ kì í ṣe èsì táràlú lérò àti wípé kò jọ bí ẹni pé ó mọrú ìnira àti ìjìyà tí aráàlú tí wọ́n ń faradà. Ní pàtàkì, ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ Comrade Ajaero ní ọ̀rọ̀ àwọn iléeṣẹ́ ìfọpo Nàìjíríà tó dẹnukọlẹ̀ àti àtúnṣe wọn làwọn lérò pé ààrẹ yóò sọ nípa rẹ̀. Ìbẹ̀rẹ̀ gbogbo wàhálà yíyọ ẹ̀kúnwó tá ń rí yìí kò sẹ́yìn àìṣedédé àwọn iléeṣẹ́ ìfọpo Nàìjíríà. Ó wá ṣe ni láàánú pé láti òkè dé ilẹ̀ ọ̀rọ̀ ààrẹ Tinubu kò mẹ́nubà àtúnṣe àwọn iléeṣẹ́ ìfọpo yìí rárá àti rárá. Ẹgbẹ́ òṣìṣẹ́ tún tẹ̀ síwájú pé àwọn kò ṣẹ̀ṣẹ̀ máa sọ pé ààrẹ kò ní àfojúsùn lórí nǹkan tó ṣe pàtàkì sí aráàlú àti pé ọ̀rọ̀ rẹ̀ tó sọ ó túbọ̀ fẹsẹ̀ ìgbàgbọ́ àwọn èyí rinlẹ̀ ni. Wọ́n ní ààrẹ kọ̀ láti dárúkọ àwọn ọ̀bàyéjẹ́ tó ń fa ẹ̀jẹ̀ ìlú gbẹ nípa màgòmágó ìdí ẹ̀kúnwó sọ́bsidì. Ohun tí àwọn ọmọ Nàìjíríà rò kàn pé ààrẹ ó sọ kọ́ ni ààrẹ sọ jáde. Láfikún, NSC sọ pé ojú lásán lọ̀rọ̀ tí ààrẹ sọ nípa ìjíròrò pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórí owó oṣù tuntun fáwọn òṣìṣẹ́. Ajaero ní gbogbo ìgbà táwọn bá jókòó ìjíròrò pẹ̀lú ìjọba kì í sí ìfarajìn pé wọ́n ṣetán láti mú gbogbo ìlérí wọn ṣẹ nípa àfikún owó oṣù òṣìṣẹ́. Nítorí ìdí èyí, ó sọ pé títí di àkókò yìí wọn kò tí ì ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ tó yẹ kó ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ àfikún owó oṣù àwọn. Àtẹ̀jáde ẹgbẹ́ òṣìṣẹ́ yìí kò sọ bóyá àìdùnnú sí ọ̀rọ̀ ààrẹ yìí yóò mú káwọn tẹ̀síwájú pẹ̀lú ìyanṣẹ́lódì lọ́jọ́rú Wednesday. Ohun pàtó tá a rí nínú àtẹ̀jáde náà tí ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ sọ ó ní pé lópin ìgbà táwọn kò bá rí pé ìjọba ń fi tọkàntọkàn ṣiṣẹ́ láti mú àdínkù bá ìnira aráàlú, àwọn kò ní jáwọ́ nídìí ìgbìyànjú àwọn. Bóyá eléyìí wá túmọ̀ sí pé àwọn yòógùn lè yanṣẹ́lódì tá à ń wí yìí tàbí bẹ́ẹ̀ kọ́, a kò lè sọ pàtó. Ṣáájú àsìkò yìí ó ní ẹgbẹ́ òṣìṣẹ́ ti kéde pé àwọn yòógùn lè yanṣẹ́lódì láti fẹ̀hónú hàn lórí bí ara ṣe ní aráàlú nítorí yíyọ ẹ̀kúnwó epo pẹntiróòlù tá a mọ̀ sí subsidy removal. Wọ́n láwọn fẹ́ ṣe ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọrọ yìí títí tí ìjọba yóò fi dá àwọn lóhùn lórí ìbéèrè àwọn. Àwọn òye sọ pé ó ṣeéṣe kí ìkéde ààrẹ Tinubu lórí àwọn nǹkan amáyérọrùn tó kéde jẹ́ ọ̀nà láti mú kí NSC jáwọ́ nídìí ìyanṣẹ́lódì wọn. Ààrẹ sọ àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan àti owó tí ìjọba yóò ná láti mú ìdẹ̀kùn bá aráàlú. Àmọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ kò sóhun tó sọ ní pàtó nípa àtúnṣe àwọn iléeṣẹ́ ìfọpo Nàìjíríà tó ti dẹnukọlẹ̀ láti bí ọjọ́ mẹ́ta sẹ́yìn. Àdúràgbọ́lúwatóyìn ló ń jábọ̀ láti iléeṣẹ́ Adógbàgádé online TV. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá.